Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa nílé lóko. A kí yín wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò máa nídìí, bẹ́ẹ̀ ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Ẹ wo tuntun ni mo tún mú wá yìí o. Àṣírí ọ̀kan lára àwọn olóṣèlú wa máa ti tú o. Towo àṣẹ yìí náà wà nú ara àwọn agbésùnmọ̀mí. Bọ̀dá Asari dòkúbọ̀. Àṣẹ́rọ̀ náà kàn yín. Ẹ bọ́ bí bọ̀dá Asari, ẹ bọ́ bí ó yẹ wá jẹjọ́, ẹ wá gbẹnu sí máìkì, ẹ wá sọ nǹkan tẹ́ ẹ mọ̀ àti ohun tó pa ẹ̀yin àtàgbésùnmọ̀mí pọ̀ tó fi jẹ́ pé ẹ̀yin náà ti ń bá wọn jẹ lórewé, ẹ ti ń bá wọn mu lórewé báyìí. Ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé àṣẹ bọ̀dá Asari dòkúbọ̀, àṣẹ family member ni wọ́n nínú ẹgbẹ́ agbésùnmọ̀mí náà. Àṣírí bàbá ti tú o. Àṣírí bàbá ti tú. Ṣé ká pè wọ́n ní secret admirer ni? Àṣà wọn náà gbádùn, wọ́n nífẹ̀ẹ́ sí agbésùnmọ̀mí, wọ́n ń bá wọn dá sí agbésùnmọ̀mí lábẹ́lẹ̀. Ẹ wá gbọ́. Now, ǹjẹ́ ẹ mọ̀ pé Asari dòkúbọ̀ ti ń support àwọn agbésùnmọ̀mí northerners? Ó ti ń support àwọn northerners o. Ó ní ohun tí orílẹ̀-èdè US ṣe fún wọn, ó ní kò dáa rárá lẹ́nu bọ̀dá Asari. Bọ̀dá Asari, lẹ́nu yín, ẹni tí orílẹ̀-èdè US ṣe fún àwọn northern, àwọn agbésùnmọ̀mí northern, ó ní kò dáa rárá pé wà tí ò bójúmu ni. Ìyẹn ní kọ́kọ́ o. Níbi tó tún wá lè dé, Asari dòkúbọ̀ tún sọ pé western leader, olórí western leader kankan, wọ́n ní wọn lẹ́tọ̀ọ́ láti wá challenge àwọn nọ́ọ̀tì. Wọ́n ní wọn ò lẹ́tọ̀ọ́ láti wá challenge àwọn nọ́ọ̀tì rárá. Ìyẹn not religious leader. Ó ní ṣẹ́rẹ́ àwọn nọ́ọ̀tì, àwọn nọ́ọ̀tì leader tí wọ́n practice agbésùnmọ̀mí, tí wọ́n practice bókobòko, ó ní western leader ò lẹ́tọ̀ọ́ láti challenge wọn. Wọn ò lẹ́tọ̀ọ́ láti query wọn. Bọ̀dá Asari, ẹ jọ̀ọ́ ẹ wá gbọ́ ìdí tó fi sọ pé western leader ò láṣẹ láti query àwọn northern agbésùnmọ̀mí. Ó ní wọn ní right. Ẹ jọ̀ọ́, ṣùgbọ́n àwọn northern leaders yìí lè máa pa àwọn western region kọ́ má lè sọ̀rọ̀ àbí. Ó ní tó jẹ́ ìbànújẹ́ ibẹ̀ ni pé ohun tó fi lè mú kí Trump kó list orúkọ àti Nàìjíríà tó ń list orúkọ àwọn agbésùnmọ̀mí, olórí agbésùnmọ̀mí. Ó ní Trump kò ní ráìtì láti wá ṣerú ìwà bẹ́ẹ̀ yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ihun tó tún wá sọ tó tún wá yanilẹ́nu jù, ó ní Trump ò ní ráìtì láti wá proclaim àwọn northern leaders. Ó ní àwọn northern leaders tó jẹ́ pé àwọn leaders ẹlẹ́sìn, ó ní Trump ò láṣẹ láti wá proclaim as agbésùnmọ̀mí. Ó ní Trump ò lẹ́tọ̀ọ́ láti wá máa pè wọ́n ní agbésùnmọ̀mí. Ó ní ṣèbí mùsùlùmí lòun náà. So fún díẹ̀ yìí, Trump kò lẹ́tọ̀ọ́ o. Now, Asari ti wá ń rọ gbogbo àwọn ọmọ mùsùlùmí. Asari dòkúbọ̀ ó tún rọ gbogbo àwọn ọmọ mùsùlùmí pé ẹ dìde, ẹ jà padà, ẹ dìde, ẹ support àwọn nọ́ọ̀tì tí wọ́n kojú ìjà sí. Ṣé ń gbọ́ bọ̀dá Asari? Ìgbà tá a sọ pé a pè wọ́n ní secret admirer fún agbésùnmọ̀mí, ẹ rí i pé àwọn náà dọ́gbọ́n dáná sí agbésùnmọ̀mí, wọ́n dọ́gbọ́n support wọn lábẹ́lẹ̀. Ẹ ṣe jẹ́ pé ẹ̀yin agbésùnmọ̀mí wọ̀nyí, tẹ́ ẹ bá ti ṣẹ̀, tọ́rọ̀ yìí bá ti wá dẹ́ta, ẹ máa pariwo pé Nigerians, ẹ máa dọ́gbọ́n aṣojú Nàìjíríà. Ẹgbọ́n tí Asari náà sọ. Asari náà ní kí gbogbo àwa Nàìjíríà mùsùlùmí, ó ní kí ẹ bọ́ta kí wọ́n support àwọn northern leaders tí wọ́n pè ní agbésùnmọ̀mí. Ṣe rí Asari ti wá sọ̀rọ̀,
ó ní kí ló ń ṣẹlẹ̀ yan ọmọ ìyá mi nínú ẹ̀sìn mùsùlùmí. Ó ní nísìnyí àwọn olórí wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní declare wọn as agbésùnmọ̀mí. Ó ní síbẹ̀ ẹ dẹ̀ káwọ́rọ̀, ẹ ò sọ̀rọ̀, ẹ ò rí nǹkan kan ṣe. Ó ní ẹ jẹ́ ká dìde o, ẹ má foko mi dànù, àsìkò ti tó táwa náà máa kọ̀ ọ́. Àwa ò ní gbà kí wọ́n pe àwọn olórí wọn ní agbésùnmọ̀mí. Bọ̀dá Asari ló sọ ọ́. Ṣé ti rí pé àwọn náà wọ́n lọ́wọ́ nínú ìwà agbésùnmọ̀mí? Ẹ wò ó bẹ́ẹ̀ bọ̀dá Asari, ẹ má wọ́rí o, ọjọ́ ló pẹ́ ìpàdé kì í jìnnà. Kó má jẹ́ yìí ni bọ̀dá Trump máa ṣí ìwé ìrántí kọ̀. Bẹ́ẹ̀ ni o bọ̀dá Asari, a fẹ́ lè sọ pé ẹ̀yin náà ti bá wọn nípinnu ẹ̀, bóyá ti gbówó fún yín ni àbí? Ara tá a fi sọ pé kẹ́ ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè Nàìjíríà rè o, nítorí níbi tá a bá ti ń lọ síwájú ibẹ̀ làwọn kan mọ̀ ronú ẹkú, wọ́n á máa ronú àti dá wa padà sẹ́yìn. Ẹ̀yin náà gbọ́ báyìí, orílẹ̀-èdè US ń sún wa síwájú, ibẹ̀ làwọn kan ti ń ronú pé wọ́n ń pe àwọn olórí wọn ní agbésùnmọ̀mí tí wọn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀, wọn ò ṣe bẹ́ẹ̀ lọ́n pè wọ́n ni. Ẹ wo ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó ní ṣé ká sọ pé the fear of Trump is the beginning of wisdom fún agbésùnmọ̀mí. Bẹ́ẹ̀ ni is the beginning of wisdom, torí àtìgbà tí Trump ti dé láti get rid agbésùnmọ̀mí àti àwọn alátìlẹyìn rẹ̀, àtìgbà náà ni họ́wùhọ́wù ti ṣẹlẹ̀ o. Àtìgbà náà ni họ́wùhọ́wù ti ṣẹlẹ̀ tó ti jẹ́ pé àwọn àgbà olè wọn ò láǹfààní àti rìn jáde bíi ti tẹ́lẹ̀ mọ́. Ẹ wo ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ eléyìí. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó ní ṣe rí gbogbo irọ́ tí wọ́n ń pa yìí, ó ní irọ́ ni o. Ó ní àwa orílẹ̀-èdè Nàìjíríà a ò ní bá yín dá sí àwọn tó ń pa wá. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ eléyìí. Bẹ́ẹ̀ lélẹ́yìí pariwo Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ààrẹ orílẹ̀-èdè US Trump tètè bá wa wá àtúnṣe sí orílẹ̀-èdè wa. Tó a máa fẹ́ ṣe ìdágbére, ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ kan tó kù. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ìyẹn Florence Animasahun. Ó ní àníkẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà, kí tún ni bàbá Tinubu, kí ló ń dá wọn dúró láti pín orílẹ̀-èdè Nàìjíríà, nítorí a ò lè fara dà á mọ́. Tó a máa bẹ̀rẹ̀ bí ẹni bẹ̀ṣù ni o, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ wò. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, la fi kì í pé ó dàbọ̀.